Can you imagine that my wife has houses, businesses, and I know nothing about them? Wow. How long have you been married? For the past 10 years, we have been living together. Wow. Yet, she has so many secrets. Some few days ago, I asked my wife to save a particular number for me of one of my clients because my phone was dead at that time. And then I tried retrieving that number and from her phone. From her phone. Yeah. And then a text came into the phone, and that was our caretaker. Good. My wife has 3 houses. Wow. 4 supermarkets. Good. And just to name few other properties that I know nothing about. Wow. Even when we're struggling, we had no money, we had no place to stay. Good. My wife made up a story that he got us an apartment where he has negotiated with the landlord for us to pay gradually. I fell into that without knowing that house, that particular house, is owned by my wife, and I've been paying rent for the past 5 years. To make the matter worse, every year the rent is increased. Can you beat that? Can you imagine that? Ó lágbára. Mo rí pé gbogbo wa láti ṣòfin ni. My phone is my privacy. Bí phone tiẹ̀ náà ṣe jẹ́ privacy tiẹ̀. Ní phone ìyàwó rẹ̀ náà jẹ́ privacy tiẹ̀. K'Ọlọ́run kó ṣàánú. Ẹ má jẹ́ àgbàgbé wípé àwọn kàtígórì ọkùnrin kan wà tí mo fẹ́ kí ìyàwó láṣeyọrí o. Kẹ́ ẹ tó mọ̀ bú, kẹ́ ẹ tó mọ̀ là. Bẹ́ẹ̀ sì làwọn kàtígórì ọkùnrin kan wà tó jẹ́ wípé wọn ò ní jọ́kọ ìyàwó wọn mọ plan wọn. Kẹ́ ẹ tó mọ̀ bú, kẹ́ ẹ tó mọ̀ là. Mo ní wọ́n á ran ilé tó rọ́rọ̀ ọlọ́rọ̀. Àmọ́ ọdún ún bù. Tí irú woman ìbájẹ́ wà ní kàtígórì àkọ́kọ́ tí mo kọ́ dákọ̀. Bàbá sì ni òfin àṣeyọrí ìyàwó tó sì lówó lọ. Ọmọ ọlọ́mọ. Ṣé kó má ṣe nǹkan kan bí? Ṣé kó má ṣe nǹkan kan? Ọlọ́run kó ṣàánú. Mi ò bá wí o. Me, I personally am proud of her. Ìwà ọmọ tí wàhálà tí inú bẹ́ẹ̀ bá proud of her. Wàhálà tí inú. Bó o bá ti dénú marriage, ìlú tán bá lù ń bẹ yóò sọrú ujó tí ìwọ náà ó jó. Tó bá jẹ́ fújì ni ìwọ náà ó jó fújì. Tó bá jẹ́ pàlàdà bá ń kọ́ ń bẹ àti ìlú ìwọ náà ó jó sí. Tó bá sì jẹ́ pé orin onígbàgbọ́ ìwọ náà ó jó sí. Mọ́ tanra rẹ. Wọ́n jẹ́ èèyàn kan kó bọ́. Ayé ti kú òun bá. Gbogbo wa náà Akimi nígbà tí ń wíìlì ogún sí orúkọ ìyá rẹ̀ gbogbo alákì dánsáàkì kó gbọ́n àbí bẹ́ẹ̀ kọ́. Ìmọ̀ tó tún ṣẹlẹ̀ náà ń jó ní ìtàn nígbà tí wọ́n yẹ ogún wò. Ọ̀dọ̀ ìyá náà ló fi sí ẹ ó tẹ́ bolúgbómù mọ́ra. Ó ti wà láàárín àwọn obìnrin náà nù. Ẹ̀yà mú mọ́ra ọ̀ kí wọ́n lè tó. Mélòó obìnrin tí ń ṣerú ẹ. Ayé ti kọjá gbòòyún ní ìsìn ta ní òjò kan kó bá wọn. Mọ́ ṣe bí ọ̀nà bí òun náà. Ó bí tiẹ̀ náà ń gbèrò kan sórí ire, tiẹ̀ náà ń gbèrò kan sórí ire, kíkọ́ sórí ire. Bó bá sì wá jẹ́ wípé tiẹ̀ wá fẹ́ di oríire tiẹ̀ lọ ọ̀wọ́n ọlọ́mọ yóò yà dọ́gbọ́n sọ̀rọ̀ ààyè tiẹ̀ àbí bó o ní. I'm proud of her. Kódà mo láyọ̀ láti sọ fún yín wípé madam, gbogbo association of Nigerian women, we are proud of you. Kódà ọjọ́ Women's Day ló yẹ kélé yóò jáde. N bá celebrate yín yàtọ̀ ní tí n bá rí fọ́tò yín. I'm proud of you o. Àjíkẹ́rì iná. If you like a comment, share.